Orílẹ̀-èdè Benin Republic náà níbi tí mo wà yìí, bẹ́ẹ̀ sì ni lónìí ọjà tó tóbi jùlọ ní Áfíríkà òun náà níbi tí à ń lọ lénìí tí à ń pè ní Dantopka Market. Ibẹ̀ ni a ó ti máa ná $10. Oúnjẹ ni nǹkan alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ fowó mi rà, òun náà sì ló wà lẹ́yìn ní ilé iṣẹ́ tí mo náà lọ́wọ́ tí mo fẹ́. Mo jọ bread ṣùgbọ́n mi mọ̀ nǹkan tó jẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n, ṣùgbọ́n ẹ jẹ́ kí n farabalẹ̀ bẹ̀rẹ̀ pé kí ni nǹkan tó jẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Jọ kí lorúkọ ilé? Kí lorúkọ ẹ̀? Bread lorúkọ ẹ̀. Avocado ni àní. Potato. Okay. Ṣé potato náà lè máa ń pè níbí báyìí? Ẹ̀wà. Sardine. Mi fẹ́ yẹn. Area salad. Hot dog, yes. Egg, we have to see. What do I want? Kilo tuku. Ele nǹkan. This one. Kilo pé? Sí. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Onion. Okay, àtàtà. Okay. Fi sí dáadáa. So, èló ni gbogbo ẹ̀ wá jẹ́ báyìí? 700. 700 so far. Ó tán. Ṣé ó ti tán àbí? Kí lorúkọ ẹ̀ gbogbo ẹ̀ lápapọ̀ báyìí? Ó jẹ́ 700. Kí ni orúkọ ẹ̀? Ṣé mọ́mí gbọ́ Yorùbá? Mami, kí lorúkọ ẹ̀ gbogbo ẹ̀ lápapọ̀? Kí ló máa ń pè ní eléyìí? 600. Kí ló máa ń pè oúnjẹ? Bread. Ṣé àwọn ṣàṣàǹdà? Bread àti ẹran nínú ẹ̀ ló ń pè ní ṣàṣàǹdà. Ṣé mo ṣàṣàǹdà? Ṣàṣàǹdà. Kí lorúkọ ẹ̀? Avocado. Kí lorúkọ gbogbo ẹ̀? Kí lorúkọ gbogbo ẹ̀ pàápàá? Gbogbo ẹ̀ pàápàá. Ṣé kọ́ máa sọ lọ́tọ̀ọ̀tọ̀ rà? Irọ́ gbogbo ẹ̀ báyìí, kí lorúkọ ilé báyìí? Sọ́sìsì ló wà nù ẹ̀ pẹ̀lú àfùkà ó tán. Okay. Ó yá, pack ẹ̀. All right, tó ṣeun. Ó yá, bring it. Sọ́sìsì. Pack ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ àfùkà. Thank you. Ó yá, gbà. Owó ẹ̀yọ̀ kan ẹ̀ yẹn. So 600 ní gbogbo nǹkan tí mo rà jẹ́ báyìí. Mo fẹ́ wò bó ṣe máa rí lẹ́nu. Ẹyin wà nù ẹ̀. Sausage wà nù ẹ̀. Salad wà nù ẹ̀. Oríṣiríṣi nǹkan ló kó sínú ẹ̀. So mo fẹ́ yẹ̀ wò. First bite tí mo jẹ ó dàbí shawarma, but second one yẹn ó dàbí bread àtẹyin. Ó dẹ̀ mọ̀ pé different people náà ló máa ní all through. Lọ́wọ́ kan àti ná 600 báyìí. Ẹ jẹ́ ká lọ náwó sí ká tún nǹkan tí ó kù bá lè fi mistress. Learn peace ain't found. It's a thing you protect. Yeah, I vibe like water. I change your shit. Nǹkan tó kàn tí mo fẹ́ test sí òun ni eléyìí. Kí ni orúkọ ẹ̀? Tati rẹpì. Orúkọ ẹ̀? Ọ̀gẹ̀dẹ̀ náà fi ṣe ilé.
So okay, pineapple náà fi ṣe lè pẹ̀lú ọsàn ẹ̀wẹ́. Ẹ wo nǹkan tí mo rí ní ọmọ àgbálùmọ̀. Ó yá. Òun náà ni mo fẹ́ check báyìí, mo fẹ́ check bí ó ti ṣe lẹ́nu. Ó dàbí pineapple tí wọ́n ti ferment sí bí wine, don't taste like palm wine, you understand? Be fresh palm wine, yeah. Those one taste the pineapple, tí wọ́n ti ferment. Tó tún wá fẹ́ di àwọn juice wine bó ṣe rí nìyẹn. Ẹwọ́ ẹni tí mo fi rà ọ̀gbọ́n Yorùbá so mi ò lè béèrè pé báwo ni wọ́n ṣe ṣe, mi ò lè béèrè lọ́wọ́ wọn pé báwo ni wọ́n ṣe ṣe. Ọ̀gá. Mo like it. So báyìí mo ti ṣetán nínú ọjà. Nǹkan tí mo ṣe nínú ọjà mo jẹ kíní bread. Dákun ṣàmámà ni wọ́n pe orúkọ kíní bread. Bọ̀ èyí máa pè ní bread and oríṣiríṣi orúkọ tí máa pè ní. So mo ti ṣetán sìn. Mo dẹ̀ tún mú pineapple tí wọ́n ferment ẹ̀. Mo tó lè bike. Mo tó lè bike máa gbé mi sí Amazon. Mo náà ní báyìí. Níbẹ̀ ni màá ti máa ṣe yòókù. Màá ti máa ná àwọn ó dà pé ikùn mi ti le. So mo ní ìdásí wà níbi tí màá ti rá àwọn owó tó kù yìí náà. All right. Ẹ jọ̀ọ́ tẹ́ bá mọ orúkọ tí àwọn kìíní tí mo rà nínú ọjà yìí, tẹ́ bá mọ orúkọ tí wọ́n ń pè búrẹ́dì with oríṣiríṣi àti pineapple tí wọ́n ferment, ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ sí comment section. Ibi tí mo ń lọ ẹ̀ ní ibì kan gbòógì tó jẹ́ kí n mọ̀ wípé ní ilẹ̀ adúláwọ̀ a kì í ṣe ọ̀lẹ rárá nítorí pé kí ni àwọn obìnrin Dahomey Kingdom, àwọn obìnrin ló jájà gbára fún wọn. Ibi èrè tí wọ́n sì ṣe fún àwọn obìnrin náà níbi tí à ń lọ nísìnyí. Bí a ti ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò wa yìí, mo fẹ́ fi àkókò ìran yín létí pé ẹ jọ̀ọ́ ẹ dákun, mo bẹ̀ yín nítorí Elédùmarè, ẹ bá mi subscribe sórí ìkànnì, ẹ like fídíò yìí, ẹ share fídíò yìí pẹ̀lú ẹnikẹ́ni tó bá ń gbèrò láti lọ orílẹ̀-èdè Benin Republic. Ibi tí à ń lọ gangan náà ni a ti dé yìí. Níbí mo ti fẹ́ wá ẹni tó gbọ́ Yorùbá tó máa sọ pàtàkì bí obìnrin ti ṣe wúlò sí ní ayé ìsìn, tó máa sọ fún wa. Kí ni role tí o rò pé obìnrin ń play ní society nísìn? Báyìí role tí obìnrin ń play ní society nísìn ó pọ̀ gidi gan, torí pé ìgbà ní ayé ìjọ yẹn tó máa pé ayé obìnrin inú kitchen ló wà, inú ilé ni. Ìsìn àwọn obìnrin ti ń figa, ó ti ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ọkùnrin nínú iṣẹ́ oríṣiríṣi, engineering, architecture, like kí ni iṣẹ́ náà tóbìnrin ò sí. So gbogbo everything tó mú dàgbàsókè wọ any country, any ìlú, any society sí, obìnrin like wọ́n wà actively nínú ẹ̀. So èèyàn lè kọ́yìn obìnrin kéré sí i pé obìnrin ò ṣe like play so much roles in the society now. So everything that gbogbo nǹkan tó wà about ìdàgbàsókè society sí ni obìnrin wà actively into.
mi tẹ̀ lè ká mi lè sọ pé rò báyìí gbogbo ẹ̀ pátá nǹkan tó wà ní tó so mọ́ ìdàgbàsókè society country community ni obìnrin lọ́wọ́ active nínú gbogbo ẹ̀. Typical example lélẹ̀ Amazon ìkan lára àwọn ajìjàgbara fún orílẹ̀-èdè Dahomey. Woman yìí ó jẹ́ kan lára àwọn Amazon women tó jà fún freedom Dahomey eléyìí tó jẹ́ former name Benin Republic nígbà yẹn. So a lè sọ pé ara ipa tó kó fún freedom Benin nígbà yẹn ó ní ìkan lára àwọn contribution tí obìnrin tó ti ṣe nípa ìdàgbàsókè ilẹ̀ Áfíríkà ilẹ̀ káàárọ̀ oòjíire tá a wà yìí. A lè kọ́ yí obìnrin kéré ní society tá a wà yìí mọ́ rárá. Mo dẹ̀ feel pé bí wọ́n ṣe fi statue Amazon woman yìí síbí báyìí ó wà honoring fún even ó tún wà encouraging fún àwọn other women tó wá fẹ́ dìde fún any cause in the future pé they will never be forgotten because they know that like for instance now àwọn ọmọ tó ti bí láyé ìgbà even àwọn àgàn tá a mọ ìgbà tí ogun Dahomey náà tó ṣẹlẹ̀ tó gba freedom náà bá a ṣe rí statue woman yìí ní ìbàlẹ̀ ní báyìí sí a gbọ́ ìtàn ẹ̀ everybody fẹ́ mọ̀ kí ni woman yìí ṣe kí ni like kí gangan báwo ló ṣe lọ báwo ló ṣe so kí ni ipa tó kọ́ exactly so ó jẹ́ kí bó ṣe fi statue yìí sí báyìí sí ó bu ìkún àṣà wa ó tún wà encouraging fún àwọn other people not just kò kí ṣe obìnrin nìkan gan even ọkùnrin pé ok tí n bá dúró tí n bá risk ẹ̀mí mi fún ìlú mi fún culture mi fún anything mi ni like wọn ní gbàgbé mi mo máa dẹni ìrántí bá a ṣe rántí like àwọn other people náà ní every part of the world. Àwọn obìnrin òde òní àmọ̀ràn mi ni wípé ẹ má jẹ́ kí culture wa kó parun because mo notice pé everybody nísìn wọ́n try láti máa focus lórí imported culture most especially ìmúra ìṣesí wa a fẹ́ jẹ́ kó wà foreign a encourage like traditional culture wa mọ́ àwọn nǹkan tá a máa ń ṣe àwọn bá a ṣe máa ń respect àwọn èèyàn ẹ máa rí like ọmọdébìnrin bíi tèmi báyìí ó máa rágbàlagbà á fẹ́ like kò tí ẹ̀ ní sọ pé bóyá òun kúnlẹ̀ àbó òun tẹ á kàn fẹ́ kí wọ́n good afternoon no it's not how it should be like even if tó bá tẹ̀lé kúnlẹ̀ like then àwọn aṣọ wa náà ká múra bí ọmọ Áfíríkà ọmọ káàárọ̀ oòjíire gidi káwọn pé bóyá à copy trend so àṣà wo kò ní go into extinction because our generation yìí báyìí tá a bá lọ kí ni àwọn ọmọ wa kí ló fẹ́ máa ṣe like because ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì wọn ò fi àwọn aṣọ traditional outfit kọ́ àwọn ọmọ so àwọn ọmọ gan wọn wà comfortable láti máa wọ tradition ó dẹ̀ yẹ pé nǹkan kan tí mo dẹ̀ like nípa Benin nìyẹn torí pé tẹ bá notice tẹ bá wọ around ẹ máa ṣì láwọn èèyàn tó wọ ẹ̀mí làwọn àǹkárá àwọn native outfit and all yẹn so wọ́n sì really wà into that níbí báyìí compared to Nigeria every obìnrin fẹ́ jẹ́ káwọn ọmọ wà Gen Z wear all this jean top everything kò dára tó nípa róòlù wa as obìnrin gbogbo wa la mọ̀ wípé obìnrin àwa ni olùtọ́jú ilé káwọn àti torí pé ayé ti dáyé ọ̀làjú ń sìn everybody ti ń fight fún equality ká sọ pé okay o a fẹ́ jẹ́ that old tó hold the family together mọ́ because a fẹ́ máa compete pẹ̀lú àwọn ọkùnrin sìn so ọkọ ìwọ náà lọ fa bọ́ náà àmọ́ róòlù pé àwọn iṣẹ́ kan iṣẹ́ obìnrin ni so gbogbo àwọn kìnìún má jẹ́ kó lọ into extinction because a lot of ìgbà mi ti bá rí táwọn Gen Z sìn tó jẹ́ obìnrin bọ́n ṣe ń tọ́ ọmọ máa rẹ́ lómi tó ń fi nails ìyẹn ò kí ń ṣe àṣà wa ọmọ kékeré ò yẹ kó máa lo nails ọmọ kékeré ò kí ń wọ wig irun ni ẹrí orí mi bá ṣe máa ń dilé lé ẹ máa rí like ẹlòmíì kò mọ bọ́ ṣe ń dirun mọ́ kò mọ bọ́ ṣe ń dirun lọ sẹ́yìn mọ́ wíìgì ní gbogbo ìgbà no that's not right ẹ má jẹ́ kí a lè máa ṣàwọn kìíní ìbọn kó má pọ̀ jù you understand kó má pọ̀ jù like ká ṣe foreign díẹ̀ ká tún ṣe tiwantiwa náà you understand so tábà lọ sí different functions kò kí n ṣe ó wà ń bẹ́ẹ̀ nìkan lẹ́yìn ká máa wọ traditional outfit wa lọ no ibi iṣẹ́ kò kí n ṣe gbogbo ìgbà náà máa wọ pépépé ṣé you understand so these are the things that tèmi rò pé ó ti ń lọ díẹ̀díẹ̀ a lè máa fojú fò pé ó ṣì wà because but by the time tí àwọn Amẹ́ríkà tá a bá sọ̀rọ̀ nípa ẹ̀
ìgbà tó bá máa go into extinction ní má kàn má rí pé àwọn kìíní àkànṣe mọ́ ni báyìí ṣe ṣe mọ́ yẹn ní kọ́ àwọn ọmọ wa náà ní mọ̀ ọ̀kan nípa ẹ̀ and it will be forgotten. So that's not fair enough. It's not good enough. We are first Africans, and adẹ ní àṣà wa, a ní ìṣe wa. So láti ẹ̀fẹ̀ wá gba anything foreign, ó yẹ kó jẹ́ plus ni, kò yẹ kó replace our original tradition and culture and the way we do things. No, ìyẹn kò right. And iṣẹ́ obìnrin dẹ̀ nìyẹn. Àwa ló yẹ ká impose ẹ̀ fún àwọn ọkọ wa, àwọn ọmọ wa, our family, everybody. So women, do better. Ẹ wo kò ní jù báyìí lọ lónìí. Orúkọ tèmi àmọ́ jẹ́ Bunmi Adetona. Fídíò mi tí mo sì fẹ́ kẹ́ wo ló ń jáde lójú screen yìí yẹn nípa Benin Republic náà ni. Ẹ wo mo sì mọ̀ pé ẹ̀ ní regret kẹ́ pé ẹ wo. Ǹjẹ́ kó wá tó dìgbà míì ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń ra wa létí ibi tá a ti ń lọ, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àsìkò ní Bunmi Adetona. Ǹjẹ́ kó wá tó dìgbà míì ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.